Olayemi Abefe kẹ̀mbóyẹrẹ yín náà ni èmi aríjó má jẹun fúnra ra mi. Mo ti dé lónìí sórí ètò yín, ètò wa, ètò ní àṣálẹ́ ọjọ́ ìsinmi. Bóò ni ọjọ́ ìsinmi lọ́dọ̀ yín, ṣé ìgbádùn rẹ̀ dáadáa? Mo kí wa àkú ọjọ́ mẹ́ta. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó bẹ̀ wá wò nígbà táwọn lórí ọ̀fẹ́ láti wá sórí ètò Ìtọ́ni Alábẹ̀fẹ́ kí ló dé a ò rí ọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, àtẹ̀yìntẹ̀sí nínú kan náà láti wà. Àkì yín gbogbo ẹ̀yin tẹ́ fìfẹ́ bá wa wo ètò yìí, àkí gbogbo yín lápapọ̀. Ẹ ṣé gan ni. Mo wá kí àwọn ìyá dáadáa, àwọn ìyá lálùbáríkà. Wọ́n máa kí yín Happy Mother's Day. Bẹ́ẹ̀ pẹ̀lú mo kí gbogbo àwọn ọmọ May, all the May celebrants. Àkí yín o, gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe sẹ́yìn, àkí yín, ẹ̀yin tẹ́ ó tún máa ṣe, àkí gbogbo yín. Ọdún yìí ọdún ayọ̀ á já sí fún gbogbo wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀sìn kí mi náà ní ọjọ́ ìbí mi, ìyẹn ní ọjọ́ kẹjọ, ọjọ́ Monday tá a lò kọjá ẹ ṣé o, gbogbo ẹ̀yin tẹ́ kí mi tẹ́ fi àkókò sílẹ̀ láti kí mi, gbogbo ẹ̀yin tẹ́ fún mi lẹ́bùn kan tàbí òmíràn, àtẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ rántí báyìí kó má yẹ kí n fún ọmọ ìlẹ́bùn, gbogbo ní pátápátá ni mo kí. Ẹ̀yin tẹ́ fẹ́ fún mi lẹ́bùn, béèrè fún account number mi ní comment section, máa send ẹ̀ sí yín, ẹ ó fi lè pa mí lọ́rẹ̀ tẹ́ ìfẹ́ ta ní. Mo dúpẹ́ o, gbogbo ẹ̀yin tẹ́ fífẹ́ bá wa wo ètò yìí, a dúpẹ́ lọ́wọ́ yín. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ bí ọjọ́ ìsinmi òní, ọjọ́ ìsinmi àwọn ìyá ni. Èmi náà wá fẹ́ ya ètò yìí sọ́tọ̀ fáwọn ìyá. Ìyá ni wúrà, bàbá ni dígí. Ìyá jẹ́ alábàárò ọmọ. Ẹni dáadáa ni ìyá jẹ́. Ọmọ tí ò bá mọ̀ ọ̀hún lónìí, iṣẹ́ ìyá mọ̀ ni. Ọmọ tí bá sì ń mú kiri tí ń gbá, iṣẹ́ ìyá náà ni o. Ọmọ tó bá mọ̀ ọ́ sọ láwùjọ, iṣẹ́ ìyá mọ̀ ni. Ọmọ tó bá mọ̀wé gan-an, iṣẹ́ ìyá ni o. Ọmọ tó bá lágídí, iṣẹ́ ìyá ni. Ọmọ tí ò bá sì lágídí, iṣẹ́ ìyá ni. Ọmọ tó bá wà mọ̀ Ọlọ́run, iṣẹ́ ìyá ni o. Èyí tí ò bá sì mọ̀ Ọlọ́run náà, iṣẹ́ ìyá ni. Ẹ rí i pé iṣẹ́ ńlá làwọn ìyá wa ń ṣe. Gbogbo ẹ̀yin ìyá tí bẹ́ẹ̀ mójútó àwọn ọmọ ní àkí yín o. Gbogbo ẹ̀yin tẹ́ sì mójútó ọmọ náà, àkí ẹ̀yin náà. Wọ́n ní tá lọ bá lọ, àbọ̀ ń bọ̀, ṣùgbọ́n tábọ̀ bá dé sára yín tó láti gbà. Gbogbo ẹ̀yin tẹ́ wò mí lọ́wọ́, mọ̀ pé ẹnìkan ló bí yín, bẹ́ẹ̀ pẹ̀lú ẹnìkan ló wo inú yín. Sẹ́ẹ̀tì ẹ̀rí wé mi báyìí, iṣẹ́ nìyá Àbẹ̀fẹ́ ṣe, iṣẹ́ ńlá ló ṣe o. Torí tẹ́ ẹ bá rí bórí mi ṣe tẹ ẹ̀rì wọ̀n nígbà tí àbí mi, ẹ mọ̀ pé ìyá Àbẹ̀fẹ́ iṣẹ́ ló ṣe. Bẹ́ẹ̀ pẹ̀lú iṣẹ́ ńlá ni àwọn òbí wa ṣe, pàápàá jùlọ àwọn ìyá wa. Iṣẹ́ ńlá náà sì ká tó ronú fódìdí oṣù mẹ́sàn-án nínú ìnira, nínú ìgbà ní ara oró wọn, ìgbà ní inú wọn ó dùn jù, ìgbà ní oúnjẹ ò ní dùn, ìgbà ní oúnjẹ ó dùn lẹ́nu wọn. Bàbá wa ti ṣiṣẹ́ oṣù mẹ́sàn-án tó bàbá wa délé ayé, ìgbà náà lọ́mọ ó tún wá bẹ̀rẹ̀ wàhálà, yóò mọ jí wọn kalẹ̀ lóru, kì í ṣe kékeré o. Nígbà ọmọ bá tó ń jí wọn kalẹ̀ tó wù tán, tó bá tó di pé ọmọ tó bẹ̀rẹ̀ sí ní rákò ìlú tó máa mójútó pé àkómọ́ tó lọ tọwọ́ bọ náà. Ẹ̀yin tí dáàdi ọmọ sọ ni pé your baby is going to that place, ọmọ rẹ ní ń ṣeré lọ́yàn o, pé padà o, pé padà o. Fòdí èyí, ìwọ tí ò bá ronú jinlẹ̀ rí láti ẹ̀tì rẹ̀ bùn fún ìyá rẹ lọ́jọ́ àwọn ìyá báyìí, dákun bó ṣe káàdì ló kéré jù, pé màmá lónìí múnú wọn dùn, sọ pé ìyá mi mo dúpẹ́ lọ́wọ́ yín o fún tẹ̀ ń ṣe nínú ayé mi. Ẹ rí lákòókò yìí èmi fi wákàtí yìí bóyá fi ń tètè dúpẹ́ lọ́wọ́ ìyá Àbẹ̀fẹ́. Ìyá Àbẹ̀fẹ́ mo kí yín o, ìyá dáadáa, ìyá dáadáa. Gbogbo àwa bàbá náà sì ré, ẹja múnú ìyàwó wa dùn. Lótìtọ́ inú ọ̀pọ̀lọpọ̀ wa lè mọ́ dùn torí pé oríyìn tó yẹ wọ́n gbé fáwọn bàbá, torí iṣẹ́ bàbá ń ṣe o. Iṣẹ́ ńlá làwọn bàbá ń ṣe. Bàbá tí ó jí kúrò ní láàárọ̀ kùtùkùtù tí ó lọ wá jíjà àti mímu wá, tó bá tó dé lálẹ́, ẹjọ́ tó ṣẹlẹ̀ látàárọ̀ wọn ó tó fún. Bàbá tó gbìyànjú àtọgbọmọ wí. Ẹ̀yin bàbá wa, a kí yín náà, iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe. Àmọ́ lọ́jọ́ òní àwọn àyà máa yẹ sọ́tọ̀ fún ìdí èyí. Ẹ wá bẹ́ẹ̀ ó ṣe appreciate ìyàwó yín. Ẹ jẹ́ kó mọ̀ pé àyà dáadáa ló jẹ́ lọ́ọ̀dẹ́ yín. Gbogbo ẹ̀yin tí ẹ sì ń fojú sọ́nà láti di ìyá náà lọ́jọ́ kan, mo gbàdúrà láṣẹ Elédùmarè, èyí tí ẹ fọkàn sí Ọlọ́run ojú ó sì ṣe. Gbogbo àwọn tó ní ìdáwọ́ dúró kéékèèké, àgbàdúrà láṣẹ Elédùmarè, ẹ ò mà ní yá gan. Elédùmarè yóò fún yín lọ́mọ àti yín náà, ẹ ó sì di ìyá. Nígbà oníwòye ọdún tó ń bọ̀, ẹ ó ní Alábẹ̀fẹ́ àgbà tó ṣe lórí ètò rẹ, Elédùmarè mọ̀ ti wá, ó ti mú wá sí ìmúṣẹ. Èmi náà ti di ìyá lónìí. A kí yín o, gbogbo ẹ̀yin ọlọ́mọge, ìbámọ̀rọ̀ ọlọ́mọge, sísí
ilé ọkùnrin bíi mẹ́fà láàrin ọ̀sẹ̀ kan ó gbìyànjú Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. Rántí o, tó bá dọjọ́ ọ̀la kí ni a sọ nípa rẹ̀? Ṣé a sọ pé ìyá dáadáa ni ọ́? Gbogbo èyí tẹ́ ìfìfẹ́ bá wa wo ètò àkì ẹ ṣé o. Ẹ̀mọ́ á ní kí n sọ fún yín pé ẹ má yí pinnu yín kúrò láti máa wo ètò yìí nítorí pé ní àṣálẹ́ ọjọ́ ìsinmi nítorí ní àṣálẹ́ ọjọ́ ìsinmi a ó tòríra lọ́sẹ̀ tó ń bọ̀. Àmọ́ kí n tó lọ jẹ́ kí n kọ nǹkan pé ìyá ní wúrà iyebíye. Ìyá ni wúrà iyebíye. Yes, nobody can test it though. Màmá mo fẹ́ gidi gan. Nobody can test it though. I love my mama, yeah. Thumbs up to my mama, yeah. If you love your mama, yeah. Oh, yeah, pray for your mama, yeah. A ó tòríra lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o.